mo ṣe fídíò kan lórí pé kẹ́ ẹ fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ sílẹ̀ kí wọ́n máa ṣe fàájì wọn. After all, ohun tí wọ́n ń deliver gbogbo èèyàn ló láìkẹ́. Now wọ́n pe ẹnìkan ní Jamiu Ọládayọ̀ AB Yusuf, ó wá ń comment pé ẹ jẹ́ fi eléyìí kalẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wèrè ni, yóò sì ṣe wèrè yẹn kú ni, èkó tó ra ti là. Bàbá náà dẹ̀ ń dé fìlà, ó ń ka kéwú lẹ́nu, àṣólódo ni. Jamiu Ọládayọ̀, àṣólódo ni ẹ́, ó deserve respect lọ́dọ̀ mi, because for you to utter that statement for me, it definitely you are unknowledgeable person. Mo dẹ̀ ń rí i pé o máa ń wà nù kíláàsì, o máa ń ṣe fídíò kan against chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ land. Jọ tí wọ́n bá yọ ìmáàmù tí mo dẹ̀ mọ̀ pé wọn ò lè yọ wọn, ṣé wọ́n fẹ́ fi ẹ́ síbẹ̀ ni àbọ́n fẹ́ fi ọmọ ẹ síbẹ̀? À ń sọ fún yín pé ohun tẹ́ ń ṣe ò right, ẹ̀ ń sọ yánmayànmá, ẹ̀ ń ṣépè. Ṣé wọ́n bẹ lọ́hùn èèyàn bí irú mi báyìí tó hánsì báyìí tó wà òkè báyìí kó ní kó ya wèrè náà ọmọ ẹ̀? Ìgbà tó ò nírú mi, tó bá nírú mi ni ò ní sọ pé kí ọmọ ẹ̀ ó ya wèrè, because èmi ò ní ya wèrè. Náà ó sọ́nu statement kan náà pé kíní kan okú, àbí tó bá ní okú ikú ló fẹ́ nu ara ẹ pé kú kíní kan. I've already told you, kò sí nǹkan tó lè ṣe àwa, because Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa. Gbogbo ògùn yín tẹ́ ń sà náà kí lẹ fi ń ṣe, fi ń kógbó sí ni, ẹ fi ń gbó láṣọ, ẹ fi ń dọ̀tí. Èmi ò rẹ́dí àti fún anybody yín lésì, àti wá àti tó ṣagbádá gẹ̀rẹ̀gẹ̀ tó pe rẹ̀ ní Ayọ̀bámi Yusuf, mo rò bí fámìlì gan ni. Yusuf lẹ́yìn ó dàbí fámìlì ní. Kò dá kí ìran má dá, ìran yín méjèèjì ò dá rárá, ìran burúkú ni ìran yín. Àwọn ọmọ yín ò gbọdọ̀ mú ìwà yín, kọ́rọ̀ yín má dàbí ọ̀rọ̀ àwọn kan tí wọ́n dì tí ànábì Muhammad. Ṣé wọ́n gbé gbàtà ànábì náà tó ń ṣiṣẹ́ jihad, àwọn kan dìtẹ̀ tí wọ́n ń hùwà tí ò dá sí. Nígbà tó lóun wá gbà fánàbì tán, àwọn ọmọ wọn ojú tí ò jẹ́ kí wọ́n free dáadáa. Dè ní ẹ lọ sílùú Mẹ́kà, ẹ sì máa rí inú àwọn ìran wọn tó jẹ́ pé wọ́n máa ń kábàámọ̀ tọ́wọn bàbá ńlá bàbá wọn ṣe fún ànábì. So ìyẹn lẹ́yìn náà tí wọ́n ń ra wọlé, tí ẹ bẹ̀rù pé lẹ́yìn ọ̀la tọ́mọ yín bá fẹ́ ní póòstì kan nílùú Ògbómọ̀ṣọ́, tọ́ máa wá sọ fún yín pé àwọn bàbá yín ni wọ́n tako ìmáàmù. Torí kíni? Torí pé àti jẹ ẹ wá ń ṣépè. Èmi kọ́ lẹ̀ ń ṣépè fún o, ẹ̀ ń ṣépè fún àwọn ọ̀ràn yín, ẹ̀ ń ṣépè fún àwọn ọmọ yín, ẹ̀ ń ṣépè fọ́lá yín, ẹ̀ ń ṣépè fún iṣẹ́ yín, ẹ̀ ń ṣépè fún gbogbo tẹ́ẹ̀dì. Torí àwa a lè kú, ẹ̀ẹ̀kọ̀ ń wò a lè kú torí pé Ọlọ́run ló dá wa. Oògùn tẹ́ ẹ̀ ń jó kiri kọ́ ló dá wa. Òrùka pupa tó gbé sọ́wọ́ òun kọ́ ló dá wa. Kó o ṣe jù bẹ́ẹ̀ lọ, kó o pariwo jù bẹ́ẹ̀ lọ, àwa máa jẹ́ èèyàn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ̀yẹn máa jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ, kọ́ wọn máa jẹ ìyà Ògbómọ̀ṣọ́ lọ. Nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọn, ẹ pè wọ́n, àti ẹ̀dúpẹ́ nọ́ba níkà, ìyẹn ti ṣe sùúrù díẹ̀ báyìí. Àfi bẹ́ẹ̀ rí lórí social media mọ̀ bóyá kò sówó data. Ẹ jẹ́ ra data fún. Ọládayọ̀ Yusuf ní ìsìn ó ní data wà lọ́wọ́ ẹ̀ báyìí. Ó tún ti bẹ̀rẹ̀ fídíò padà, live video 30 minutes. Ó mọ̀ ṣe púpọ̀. Àti gbogbo àwọn ajá tẹ̀ ń kó kiri. Afá ó máa fà. Ìyẹn ló ń share fídíò mi. Ó ṣe o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó ń bá mi share. Bó tẹ́ yẹ pé èpè ló fi níwọ náà ń ṣẹ́. Àmọ́ gbogbo orú ẹ̀yàn ọmọ kéékèèké yẹn, ẹ lọ school, ẹ padà sí school, ẹ padà sí school. Torí pé ojú yín dúdú gan. Tójú yín ò bá dúdú ni, I don't even know. Ẹ wo, Ọlọ́run á gbà fún wa jàre. Gbogbo ẹ̀yin fáǹsì Ìmáàmù Ògbómọ̀ṣọ́,
ẹ ní kú lójijì, ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ káwọn máa ṣe tiwa lọ. Èmi mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú wa. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò ní kú, wọn ò ní yọ lóyè, yóò máa jọba lọ, kò dẹ̀ ní ráàárẹ̀, kò ní ṣàìsàn. Ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Túálè bàbá, ẹ̀yin náà ò ní kú o, nǹkan ò ní ṣe. Mo mọ̀ pé ẹ̀yin méjèèjì ọ̀rẹ́ lẹ̀ padà dìgbẹ̀yìn láṣẹ Ọlọ́run. Àwọn ọ̀tá yín nígbà náà ojú á wá tì wọ́n. Ọlọ́lá haúlà wàlà quwwata illa billahil azim. Subhana rabbika rabbil izzati amma yasifuna. Yusuf ò lè parí ẹ̀, Ọládàyọ̀ ò lè parí ẹ̀, tó rólódo ni wọ́n ọmọ kéwù.